ṣe bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá wọn. À ń lékún sí wọn òun wọ́n ń léjò sí ìwà àwọn lékún sí wọn òun wọ́n ń léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá wọn. Abẹnìyà Káróré òṣè ti gbọ́ Ojútólé blog ní kẹ́mọ́ o Ojútólé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá ti mọ Ojútólé ẹ sáré lọ gbéná wá. Aláṣẹ Ojútólé TV náà ni mo ń pariwo TFK Ajita Ofiki náà láláṣẹ Ojútólé TV ẹ ṣáà ti máa gbọ́ wà á ti máa gbọ́ wà á ti máa rí Ojútólé TV Ojútólé tẹlifíṣàn ó wà káàkiri àgbáláyé ẹ máa wo Ojútólé TV ní kẹ́mà. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò yìí ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Gòrété àti bàbá àlùbáríkà Wẹ̀bìdànù ní ìlú Ìgbòdú. Lẹ́yìn kí la fẹ́ gbé wá fún yín kí la fẹ́ gbé yẹ̀wò kí ni a fẹ́ sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó nílò kí abiyamọ tó bá jẹ́ abiyamọ tòótọ́ àti ìwọ tó bá fẹ́ ṣe ohun gidi nínú ayé ẹ̀ kò yẹ kó ṣe kí ni kó jókòó ti ètò tèmi kó gbọ́ kó dẹ̀ mú lò ní ṣùgbọ́n ẹ máa bá ọ̀ká lọ bàbá ẹ kú dédé àsìkò yìí. èyí oge tó Ọlọ́run níjà rí bànújẹ́ àmín o Ọlọ́run dákun ṣàánú wa o àmín Ọlọ́run ní yọwọ́ ẹ̀rín nínú ọ̀rọ̀ wa o àmín gbogbo tí ń jẹ́ ẹkún Ọlọ́run ní tí ó ṣẹlẹ̀ sí wa. àmín bàbá lẹ́yìn a fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ológo wọ́n ní ọmọ ológo kí ló ń jẹ́ ọmọ ológo gangan kí tẹ̀ ló ń jògo. èyí oge ọmọ ológo lọmọ tí wáyé tí ṣoríire o ọmọ ológo lọmọ bọ̀tì ìyá ọmọ Ọlọ́run ní dọ́mọ ológo bọ̀tì ìyá àti bàbá wọn máa ń fọwọ́ tì lọ́mọ fi ń rògò lò kí ni o ní mo wí. ìyá àti bàbá máa ń fọwọ́ tì ọmọ tó jẹ́ ọmọ ológo tó fi ń rògò lò. torí ọmọ ológo tó máa ń jẹ́ bíi ẹlẹ́gbẹ́ ọmọ ológo yìí tó máa jẹ́ bíi ọmọ eléré ọmọ ó di mélòó. di méjì. ọmọ ológo tẹ́ fi dá mọ̀ ni pé gbogbo nǹkan tó bá ń wá á tètè máa bọ́ sí i láti kékeré ọ̀rọ̀ rẹ̀ á máa lójútùú ó fẹ́ kàwé á tètè rí i kà á lọ́rẹ̀ẹ́ láti iléèwé á máa kó àwọn nǹkan kan ọmọ ológo àwa jọmọ tí kìí jọmọ tó máa ń dinú bí àpẹẹrẹ tẹ́ fi mọ ọmọ ológo àjọmọ tí ọmọ jáláwádà èèyàn tí ọmọ kóyàn jọ táwọn èèyàn máa pọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n á ti mọ̀ pé ọmọ ológo ni good ṣé wàá rí ọmọ ológo ó yẹ pé kí wọ́n mọ èèwọ̀ tó yẹ kó jẹ ọmọ ológo gbogbo ọmọ ológo láyé gbogbo ìgbà wọn bá bí wọn á súnmọ́ December gbogbo ọmọ ológo tí wọ́n bá bí á súnmọ́ ọdún iléyá gbogbo ọmọ ológo tí wọ́n bá bí á súnmọ́ nú ààwẹ̀ gbogbo ọmọ ológo tí wọ́n bá bí á súnmọ́ á ṣàjẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ọdún ni wọ́n máa bá wá àbọ́jọ́ sọgẹ́tì ọ̀rọ̀ mi ọmọ ológo sátidé àbí sunday sátidé àbí sunday àbí monday àkànṣe ọjọ́ lọmọ ológo ní máa ń wáyé wọ́n máa ti bẹ̀ yẹn wá ok ọmọ ológo míì ní máa fi ìbẹ̀rẹ̀ oṣù wọlé bí kóṣù kù ọ̀la tóṣù ó di parí bí pé oṣù kù ọ̀la táàmù bí on the 1 on the 2 bọ́mọ ológo ṣe máa ń wáyé nìyẹn wọ́n pẹ́ onídẹ́ni wá o Ọlọ́run adúpẹ́ o onídẹ́ni Monday o abíọ́mọ yìí o tí wọ́n fi dọ́mọ ológo mọ̀nù ok tọ́mọ ológo bá tó wá wọlé tí wọ́n bá ti wá rí àti ìyá àti bàbá ọ̀rọ̀ wọn máa lójútùú àpẹẹrẹ tí wọ́n máa rí nìyẹn wọ́n máa rí pé ọmọ tí àwọn bí yìí àti jẹ àti mu kò nira mọ́ ọmọ ológo ìwà fẹ́ràn ìjà kìí dẹ̀ fẹ́ kó jẹ́ pé ẹnìkan ni ó dá ọtọ́ ọmọ tó bá jọ ọmọ ológo tí ìyá bá gbé ilẹ̀ fún bàbá tó bá tọ́ kò ní pẹ́ tí ó fi padà
ọmọ ológo tó bá yẹ pé ìyá ló bá tọ́ tí bàbá ò ṣe bẹ́ẹ̀ àwa mọ̀ kò ní pẹ́ tí ó fi padà. Number 1 number 2 èèwọ̀ jíjẹ nínú ọmọ ológo yìí máa pa ìrà yìí máa ṣe pé wọ́n fẹ́ lògo wọ́n má rí lò òun ni wọ́n máa bá lọ kó àwọn èèyàn tí ò tó wọn kó wọ́n máa dí ògo yẹn lọ́wọ́ òun ni wọ́n máa bínú fi padà bí a bínú padà sọ́run lọ́mọ ológo. Ó yẹ ìbáyìí yoge okay good kí ni wàá ní irú nǹkan kan ọmọ ológo tí ń bá jọ ọmọ ológo òmíì wọ́n máa sọ fún pé má jàkàrẹ lépo òmíì wọ́n á sọ fún má jẹjọ òmíì má jẹ̀gbín o òmíì wọ́n á sọ fún pé má wọṣọ rẹ́ẹ̀dì o òmíì wọ́n lè sọ fún pé má máa sírí rẹ̀ lẹ̀ tó bá jẹ́ obìnrin o ọmọ tẹ bí yìí ẹ má jọ máa sírí lẹ̀ o àwọn nǹkan bí yẹn wọn ò ní lórí rẹ̀ arógbó ẹ̀ lò òmíì yóò sọ táìmù fún un pé ìgbà báyìí nìkan máa fọṣọ rẹ o okay good ètò àwọn ọmọ ológo wa dàgbà kí ni wàá máa kọ́kọ́ rí ọmọ ológo tó bá jóbìnrin kò kọ́kọ́ ní fẹ́ fọ́kọ ọkùnrin ò ní wù wọn tọ̀hún á wá tìbí á wá tòṣì á wá títí tí ó fi wá mú àmúbọ́ tí ó ti bọ́ fi lé ọkọ tó wá jẹ́ pé èyí tí ò dáa ní ọ̀padà wá bọ́ sí lọ́wọ́ yèyí oge ibi ọ̀rọ̀ ọmọ ológo nu o okay number 2 tó bá jẹ́ ọkùnrin ọmọ tọ̀hún ó wà tòṣì ó wà ìfẹ́ Ràṣídà ìfẹ́ Gàníyà ìfẹ́ kínní títí tí tóbìnrin gidi ó fi bọ́ tó wá jẹ́ pé tí èsè tiẹ̀ ni wọ́n wà bọ́ sí lọ́wọ́ padà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórí ọmọ ológo good ọmọ ológo wa máa ti bí àkọ́bí jáde gbogbo àwọn èèyàn á ti wá dojú bò pé ọmọ lágbájá yìí ó àkọ́bí ọmọ ológo sábà máa ń jọmọ gidi ọmọ jọmọ àkọ́bí wọ́n wá tójú bọ̀ tó bá ṣoore fún yàn wọ́n á fi bí sú tí ó bá gbọ́kànlé yàn wọ́n á máa dá tó bá ṣe nǹkankan wọ́n á máa ṣe wọ́n á máa wò àwọn á máa bá lọ bá bọ̀ ẹ fi máa wò pé ọmọ ológo ńlọmọ yìí o ọmọ ológo ńlọmọ yìí o tí wọ́n fojú ọmọ ológo rí kò yí sí o ìrìn àjò ọmọ Ísírẹ́lì ní o ìrìn 40 ọjọ́ tí 40 ọdún ni ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ o tí ọmọ ológo tí wọ́n bá ti wá fún ní nǹkan ẹgbẹ́ tí ò jèèwọ̀ yóò tètè débi tí ń lọ àádẹ́rògbò yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ṣògo kalẹ̀ ẹlẹ̀ káwọn máa ń lò ní. ọgbọ́n mi ọmọ ológo yóò fẹ́ dáná oúnjẹ kalẹ̀ kò wá ní fẹ́ dúró jẹ Ọlọ́run dákun má ṣe ti wá bẹ́ẹ̀ o ń ní ọmọ ológo inú èèwọ̀ wọn á sọ fún pé ọmọ yìí o nǹkan bá ilé ìwẹ̀ tí ó bá ti jẹ kò sẹ́ni tí ó dọwọ́ dògbò ẹ̀ tó dẹ̀ pẹ́ láyé nínú aṣọ tí ò bá ti wọ̀ ọ́ bọ̀tí yóò máa dùn pé báwo ni wọ́n ṣe mọ̀ àti rẹ́lẹ̀ kan tó jó lókìkí wọ́n sọ fún gbà má sọjọ́ bí o wọ́n sọ fún yẹ má sọjọ́ bí fọ́mọ yìí o ẹ má sọjọ́ tó bá ti fẹ́ ṣe má sọjọ́ bí o ọmọ ológo mi ń bẹ wá ní ọmọ sọjọ́ bí ọmọ ológo mi ń bẹ wá ní kọ́mọ ṣègbéyàwó ọmọ ológo wá ní kọ́mọ ṣe ní rẹpẹtẹ ọmọ ológo mi ń bẹ wọ́n á máa sọ wọ́n á wá sá máa sọ nítorí bá ti wá jẹ́ kinní yẹn wọ́n bá ti sọ fún ìní ọ̀wà máa wù sí o yọ̀wà máa di ìyá àti bàbá létí pé wọn ò gbọ́dọ̀ gbọ́rọ̀ yẹn wọn ò gbọ́dọ̀ ṣe kinní yẹn kó fi lè lọ ibi tí ń lọ ní ìka ọmọ ni wọ́n kí ló ní mo wí ìka ọmọ ni wọ́n ìyẹn wá ni pé abiyamọ mélòó ló pààlè fọ́mẹ̀ pẹ́pẹ́ yóò yẹ ẹ̀yìn kínní ẹ̀yìn kejì ẹ̀yìn kẹta ẹ̀yìn kẹrin ẹ̀yìn karùn-ún ẹ má kọ̀ọ̀kan lẹ̀ má torí kọ́dọ̀ ọ̀nà méjì yọ wá débi 7 8 tó bá dórí 9 àbí 8 pẹ́pẹ́ yọ wà mú ìyẹ́ kan látẹnu ẹ̀ ní o látara ẹ̀ ní o bọ̀tì ìyẹ́ yẹn ò jọ ìyẹ́ ara pẹ́pẹ́yẹ àṣẹ Ọlọ́run ni bóyá látẹnu ni pẹ́pẹ́yẹ tí pọ̀ yọ wà fi pààlè pẹ́pẹ́yẹ wà fi pààlè lórí ẹyin ẹ̀ tó bá ti yẹyin tó 9 tó bá bà lọ bàbọ̀ tó bá ti wá dé sórí ẹyin àlèyàn wà funfun lórí ẹ̀ kìíní ìyẹn yẹn wà tabáyì
ṣé èèyàn bá lọ mú ẹyin pẹ́pẹ́yẹ tó pàlèlé kò sí oògùn rẹ̀ o. Ǹjẹ́ wòlíì ni, ǹjẹ́ àfáà ni, ǹjẹ́ babaláwo ni, wọ́n tọ̀ wọ́n á da dẹ́tẹ̀ o. Mo ti rí ọmọ tó dé láti ìlú òyìnbó, bàbá àti ìyá wa ń kẹjà, tó ní wọ́n ń ṣe pẹ́pẹ́yẹ, tó lẹ́yìn pẹ́pẹ́yẹ wù tó lọ lè mú, kò rí bí padà lọ mọ́ o. Ńgbà tí ètò ìka tí ń ro gbogbo ẹ̀ tí ń ṣe gbogbo ìyẹn yà wọ ọbẹ̀ ni yóò dá dẹ́tẹ̀ ni. Kí ni a wá fẹ́ sọ? Pẹ́pẹ́yẹ ó pàlè lé ẹyin, tó bá wá bímọ ọmọ tó kọ́kọ́ bí yẹn ni ó tì síwájú, yóò tì kejì sí, yóò tì kẹta sí, yóò wá ti bí mẹ́wàá síwájú, yóò wá wà lẹ́yìn wọn, yóò máa tẹ̀lé wọn bọ̀. Abiyamọ mélòó ló pàlè lé ọmọ rẹ̀? Wá lọ́mọ ológo ń kú, ọmọ ológo òrógolo. Abiyamọ ni ò dáa. Ìkúnlẹ̀ mẹ́sàn-án làwa tó dúró. Ó níbi àwọn ìyá wa gbé wa dé. Alájà Àlímọ̀ Ọlọ́run kó fọ̀run kẹ́. Tí n bá tún sùn bí mo ṣe wà lójú oorun, ìyá mi ó tó máa fi nǹkan pa mí là, bí n ṣe mu ní ṣe kinní kan. Wọ́n nígbà mo wáyé ní Mẹ̀múná, ó dìde, wọ́n jí mi, mo dẹ̀ tún dìde, mo tún wá dúró báyìí. Ó dẹ̀ múra, ó gbálẹ̀ kéwú lọ kíní ni wọ́n sọ báyìí pé kíní. Bẹ́ẹ̀ mi jẹ́, wọ́n kàn tì mí báyìí náà ni. Orí tí mo mú lọ lẹ̀ náà mo bá lọ ni wọ́n fi ní kọ́ ọmọ náà mi. Àkẹ́bàjẹ́ wọ́n máa ń pè mí. Wọ́n á dẹ̀ kí ọmọ kò ní kọ́ ọmọ ó bàjẹ́. Àkẹ́bàjẹ́ ọmọ alájà, àkẹ́bàjẹ́ ọmọ alájà. Àkẹ́yìn ẹ̀dẹ̀kẹ̀rẹ́ wọ́n kẹ́ mi ní. Màmá mi tí mo fi bí tí mo wó sí fún ni. Ṣé gbàtàwó tó bá wù mí ní mú, oúnjẹ tó bá wù mí ní jẹ. Wọ́n lè gúnyán kí n lámàlà ló wù mí. Ǹtẹ́ mọ̀ wọ ọmọ ológun kékeré nù. Ẹ lè ro àmàlà, kó ẹrù ọbẹ̀, kó lẹ́fọ́ ló wù oúnjẹ. Ẹ lè ṣe iṣu, kó ní gàrí ló wù omu. Ọmọ ológun ọ̀sà máa wá ìkọsẹ̀ pé wọ́n sábà ṣe nǹkan kan ó fi padà. Bọ̀tì ìyá ọmọ tí wọ́n bá ti wá mọ̀, wọ́n wá máa sọ nǹkan yẹn. Má ṣe o, ọmọ ológo ni o. Ẹ má ṣe o, ọmọ ológo ni o. Yúsúfù ètí ìwáyé tí wọ́n fi mọ̀ pé ọmọ ológo ni. Àlá ló lá làwọn ló sọ fún bàbá ẹ̀, làwọn bàkan rẹ̀ gbọ́. Ìlara rẹ̀ wọ́n fi jù sínú kànga. Inú ìlara ló fi lọ gbẹ̀wọ̀n. Àṣẹ Ọlọ́run ló fi padà lọ jọba. Àdúrà bàbá lójú rí jẹ́ o. Àdúrà ìyá àti bàbá pé ń rọ ọmọ mi sẹ́, ọmọ mi ò rògbò lùsà, ọmọ mi ò sì. Ọmọ mi ń bẹ̀tẹ̀ bá pàlè lé ní ara, kò ní pàdé gbọ́mọgbọ́mọ. Yẹ̀pẹ̀ aago 12 ọ̀sán, yẹ̀pẹ̀ aago 1 òru. Mo fẹ́ tó àṣírí iṣẹ́ tán nù. Èèyàn ń wẹ̀ fọmọ ní kékeré ni tí ó fi lu ayé tán, aláburú ò ní pàdé rẹ̀. Abiyamọ mélòó ló pàlè lọ́mọ rẹ̀? Pẹ́pẹ́yẹ ń pàlè lọ́mọ rẹ̀, ń pàlè lẹ́yìn rẹ̀, yóò kọ́ ọmọ síwájú, yóò wà lẹ́yìn. Ẹranko wúlò ju èèyàn lọ. Ẹranko ń pàlè lọ́mọ. Abiyamọ mélòó àfẹ́pẹ́ àtìdá ayé rẹ̀ máa ṣe ní ìbọ̀ra òwò yìí ṣe pẹ̀lú ọ. Abiyamọ mi gan ó ti ṣépè ó dayọ, ó bá yọ ọmọ jẹ́. Ọmọ téèyàn bá wáyé, èèyàn wáyé fọ́mọ ni. Téèyàn bá wáyé, èèyàn wáyé fọ́mọ ni. Téèyàn bá fẹ́ jẹ́ńjẹ́ ọmọ, èèyàn tọ́jú ọmọ ni. Téèyàn bá fẹ́ gbélé pẹ́, èèyàn ó tún lé ṣe ni. Téèyàn bá fẹ́ gbádùn ìyàwó, yóò tọ́jú ìyàwó ni. Bí ìyàwó bá fẹ́ gbádùn ọkọ, yóò tọ́jú ọkọ ni. Ọlọ́run ò, gbogbo ọmọ wa Ọlọ́run wọ́n jà bímọ mi eléré o, wọ́n jà gbàbíkú ọmọ o, jọmọ wa rógbò lò ó, jẹ́ kọ́ ọmọ aráyé ṣe o. Àwọn nǹkan èèwọ̀ ní tọ́mọ ológo bá ń jẹ ní ọmọ ológo ni ó jẹ́ mọ́ wù ú jẹ nínú nǹkan tí ọba yẹ kó ṣe. Tí wọ́n bá ń jẹ́ pé ń bá ń ṣe ni ò ń jẹ́ kọ́ ọmọ ológo kó rọ́kọ̀ fẹ́. Irú tí ọba yẹ kó ṣe tí ń bá ń ṣe ni ìjẹ́ kọ́ ọmọ ológo fẹ́ yàwó. Tí ọba yẹ kó ṣe tó bá ń ṣe ni ìjẹ́ kọ́ ọmọ ológo kọ́ máa ń tètè rógo yẹn lò. Èèwọ̀ là á wádìí fọ́mọ ológo. Ó sì tọ̀nà ní Kìrìsìtẹ́nì, ó tọ̀nà ní Mùsùlùmí, ó tọ̀nà lẹ́lẹ́sìn àbáláyé pé ológo ọmọ, ológo èèyàn, ológo kò sọ ọmọ nìkan ní o. Ológo èèyàn ó yẹ kó mọ gbogbo nǹkan tó bá yẹ pé kóun jẹ o. Ló yẹ kó mọ ìrìn tó bá yẹ kóun rìn. Ló yẹ kó mọ nǹkan tí ń bá ń dí ayé òun lọ́wọ́. Ọmọ ológo èèyàn á máa gbúrò ore, ṣùgbọ́n wọn ò ní jó ore yẹn ó tẹ̀ lọ́wọ́. Ológo èèyàn á máa sóore, wọ́n máa fi ibi sú. Ológo èèyàn á máa gbọ́kànlé èèyàn, á máa dà. Ológo èèyàn
a máa fẹ́ràn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọmọ ṣe báàdì fún èyí tí wọ́n fi mọ̀ pé ológo èèyàn nìyẹn èyí ó dijọ́ mẹ́jọ. òun náà nìyẹn o lẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà wọ́n tó bá wo ra ẹ tó wo súra ẹ tó mọ̀ pé ológo tó gbogbo nǹkan tó kàlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ sí ọmọ tó bí ó bá ṣe kéde máa yàsọ́tún bá máa bọ̀ bọ́lẹ̀ bàbá àlùbáríkà wọ ibi dànù nílùú Ìgbódù láti wá ṣàlàyé láti jẹ́ kó mọ èèwọ̀ tí ọmọ yẹn máa pamọ́ àbí tí ìwọ máa pamọ́ tó máa fi débi ògo ẹ̀ ibikíbi tí ẹ bá ti ń bẹ make sure pẹ̀lú kò dùgà ìjà mọ́tò lọ sí Ìjẹ̀dẹ̀ ìbọ́lẹ̀ ní Ìgbódù junction kẹ́ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ẹ̀ pé 08023829492 08023829492 ire gbogbo wa la máa rògbò lórí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.